àwọn baba ńlá wa tán tẹ Ìbàdàn dó àwọn ni wọ́n gbé àṣà oyè jíjẹ ìbílẹ̀ Ìbàdàn wá táwọn Gẹ̀ẹ́sì nígbà tí wọ́n sì ń ṣe colonial government wọ́n ń bi àwọn bàbá wa àti ìyá pé ta ló kọ́ yín ní àṣà yìí torí kò pé méjì láyé kò pé méjì gbogbo Olúbàdàn ni wọ́n bẹ̀rẹ̀ láti ipò mọ́gàjì ṣùgbọ́n kò ń ṣèpè kò dẹ̀ ń ṣe pé bóyá à ń sọ láburú o gbogbo mọ́gàjì kọ́ ló máa di Olúbàdàn. ló fi jẹ́ pé wọn kì í jọba mọ́ nílùú Ìlọrin ẹ mà náà pé àwọn bẹ́ẹ̀ ẹ mà but gómìnà ológun kan navy ní ayé Babangida ọmọ Ìlọrin ni wọ́n kọlà wọ́n wọ́gbọ̀n bọ́ báyìí the military governor of Ogun State ni wọ́n ń gbà yẹn orúkọ wọn jẹ́ Muhammed Lawal ìgbà tí wọ́n fi iṣẹ́ ológun lẹ̀ wọ́n wá lọ ṣòṣèlú wọ́n wá di civilian governor Kwara State ìjọba wọn ló wá ní pé ìrọ̀lẹ́pà o ẹ̀yin Fúlàní tẹ̀lẹ́yìn ni ẹ̀ máa lọrin kò sí ti yẹ bẹ́ẹ̀ o wọ́n bá yan ọba Yorùbá nílọrin ló fi jẹ́ pé bá a ṣe ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ ilé nìyí àwọn Fúlàní ò lè ka ilẹ̀ Yorùbá mọ́ bí táwọn baba ńlá wọn tán sọ pé ó gbà nílẹ̀ bábù kò débí wọn agbẹ́dọ̀ so Ìbàdàn ló bẹ̀rẹ̀ Republican orí òjòrí Republican Ìbàdàn ló bẹ̀rẹ̀ wípé tẹ bá ṣáà ti lè ka ìtàn yín sí original àwọn tó tẹ Ìbàdàn dó ẹ gbọ́dọ̀ nílé nígboro agboolé ẹ̀dẹ̀ gbọ́dọ̀ lóko. ìyẹn lẹ́wàá máa fi lọ́mọ yín ò fi mọ nípele dé ìpele tí yóò lè jẹ. mọ́gàjí òròlé tìgboro pẹ̀lú yọ̀ǹda mọ́gàjí àtàwọn àgbààgbà inú ilé yín ẹ̀ẹ́tọ̀ wá yan baálẹ̀ torí oko ni oúnjẹ tí ń wá nígbà yẹn àti nǹkan okòwò kòkó obì gbogbo ẹ̀ oko but baálẹ̀ wà lábẹ́ mọ́gàjí. ibi tí Ìbàdàn ti bẹ̀rẹ̀ Republican nìyẹn pé kò ń ṣe pé ilé kan ni àwọn ilé afọba ilé àjọba nìkan no gbogbo Ìbàdàn gbogbo ilé ẹbí Ìbàdàn tó bá ti lè rólé tó dẹ̀ gbé adé Olúbàdàn wá látọ̀run tó ọ̀run náà ti ń gbé wá sáyé yóò jẹ́ Olúbàdàn. Top farm fruits àwọn oúnjẹ tiwantiwa aṣara lóore. Top farm foods ń ṣara lóore. Yam flour ìyẹ̀fun iṣu gidi. Unripe plantain flour èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ àgbagbà. Beans flour èrè gbẹrẹfun. Rice flour ìrẹsì oníyẹ̀fun tá a fi ń ro túwó. Yellow pap ògì pupa onígbẹrẹfun. Gàrí ìjẹ̀bú tó kan dáadáa tó fi dórí smoked catfish. Ẹja àrọ̀ gbígbẹ lábẹ́ ìmọ́tótó ni Top farm ń ṣe gbogbo ẹ̀. Ó sì ṣe déédéé ibikíbi lágbàáyé ló níwọ̀n jíwọ̀n 1 kg 2 kg 5 kg. Top farm foods wọ́n wuyì wọ́n gbayì tó ń tí òun tẹ NAFDAC lára wọn. bẹ́ẹ̀ sì ni 100% natural la ṣe gbogbo ẹ̀ jáde láti iléeṣẹ́ Top farm foods tó kalẹ̀ sí Industrial Development Center IDC Ibeshi Road Ikorodu Lagos Nigeria. àwọn alágbàtà jákèjádò orílẹ̀-èdè Nigeria tó fi dórí àwọn African stores ilé ìtajà oúnjẹ ilẹ̀ wa lókè òkun ẹ pè 0706 216 6771 tàbí 0802 721 0222 website www.tff.com.ng. Top farm foods. Think food. Think us. Yorùbá Gidi TV. ẹ ǹlẹ́ ń bẹ̀rù níbi gbogbo tẹ́ ẹ ti ń láǹfààní láti máa wo ìkànnì yìí Yorùbá Gidi TV. Ọlákúnlé Fásùgbà ló kọ mi. ǹjẹ́ lónìí kí kànàkànà ó tún máa já tòǹtòwú nítorí wípé mo wà pẹ̀lú àgbàlagbà àgbà ọ̀jẹ̀ aṣíwájú àwọn tí wọ́n kún fún ìmọ̀ tí wọ́n sì mọ̀ púpọ̀ nípa ilẹ̀ Yorùbá. wọ́n jẹ́ ọ̀kan lára àwọn olóyè ńlá olóyè àgbà nílẹ̀ Ìbàdàn. lára àwọn nǹkan tá a sì máa sọ̀rọ̀ lé lórí ó ní nǹkan ṣe pẹ̀lú ipò ọba aládé nílẹ̀ Yorùbá àti ètò ìfinijoyè ìfinisípò ọba gẹ́gẹ́ bí Olúbàdàn tó fi mọ díẹ̀ lára àwọn ohun tó ń lọ lórí ọ̀rọ̀ àpèrè ọba ti Olúbàdàn tilẹ̀ Ìbàdàn eléyìí ti ń mòrú lọ́wọ́. àwọn kan ní ń gbóná lọ́wọ́ àwọn kan ní kò gbóná. ètò ń lọ lọ́wọ́ lórí ẹ̀ ni bó bá ti wù kó rí lónìí lẹ́ láǹfààní àti gbọ́ dáadáa. ẹ káàbọ̀ sórí ètò kára ó lé bàbá o. o ṣé mo dúpẹ́ lọ́wọ́ rẹ. ẹ sà. mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ yín wípé ẹ̀ka mi yẹ
láti ṣe ìfọ̀rọ̀wérọ̀ tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ lónìí ní Ìbàdàn. Ìgbà tá a fẹ́ bẹ̀rẹ̀ tó mo sọ fún ọ pé èmi náà ti ṣe irú iṣẹ́ tó ń ṣe lọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ni. Ní ọdún 41 sẹ́yìn 1982 ní NTA Ìbàdàn. Wọ́n pè ètò yẹn ní Speak Out. Gẹ́lẹ́ bíi tiẹ̀ náà ni a wá èèyàn kan tó máa bá gbà mú láti ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú wọn bó tẹ̀ wá jẹ́ pé ní tiwa yẹn èdè Gẹ̀ẹ́sì ni. So inú mi dùn láti rí yín. Ẹ ṣeun. Mo mọ̀ pé ẹni tí igba ojúmọ́ ni àlejò mi láì tiẹ̀ tí ìdárúkọ ẹlòmíì á ti fẹ́ máa tẹ̀ sí comment section wípé Olóyè Lekan Alabi ló wà lórí ètò pẹ̀lú mi tí wọ́n jẹ́ máyẹ̀ ti Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí bàbá. Èmi náà kí ọ lẹ́ẹ̀kan sí pé o káàbọ̀. Ẹ jẹ́ n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bí orúkọ oyè yín. Nígbà kan a mọ̀ yín gẹ́gẹ́ bí ẹ̀kẹfà Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Ní àsìkò kan a mọ̀ yín bí Àgbàkin. Lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ máyẹ̀. Ọ̀pọ̀ ń wò pé kí ló fà á tí orúkọ oyè yẹn ń yí padà, tí ipò yẹn ń yí padà. Kì í ṣe titun o, àbáláyé ni o. Àwọn baba ńlá wa tán tẹ Ìbàdàn dó, àwọn ni wọ́n gbé àṣà oyè jíjẹ ìbílẹ̀ Ìbàdàn wá. Táwọn Gẹ̀ẹ́sì nígbà tí wọ́n sì ń ṣe colonial government, wọ́n ń bi àwọn bàbá wa àti ìyá pé ta ló kọ́ yín ní àṣà yìí, torí kò pé méjì láyé, kò pé méjì, ẹyọ kan irú ẹ̀ ló wà. Kó ba lè tètè yé àwọn tí wọn ò bá gbọ́ rí tẹ́lẹ̀. Ìfinijóyè àṣà ìbílẹ̀ Ìbàdàn ó farapẹ́ ti àwọn ológun military hierarchy. Torí ológun tán bá ti kúrò ní academy tán bá pass wọ́n á kọ́kọ́ fún wọn ní oyè lieutenant, second lieutenant, captain, major, lieutenant colonel àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gẹ́ẹ́ bákan náà ní ti Ìbàdàn rí ní ti àṣà oyè ìbílẹ̀ o. Irú tí mo sọ pé military academy tí sójà máa pass yẹn òun ni a lè fi wé mọ́gàjì tó kọ́kọ́ lọ rólé bàbá rẹ̀. Ní ti Ìbàdàn ó kọ́kọ́ lọ rólé bàbá rẹ̀. Ilé bàbá rẹ̀ tó sì lọ róhun ó gbọ́dọ̀ jẹ́ ti ìbílẹ̀. Kò ń ṣe àwọn tí wọ́n wà máa dáṣà bí wọ́n wá kíní kan tán láwọn wà ní estate, àwọn wà ní kíní kan garden. Àárín gbùngbùn ilẹ̀ Ìbàdàn àwọn tí wọ́n tẹ Ìbàdàn dó fún àpẹẹrẹ nísìnyí mi mo rólé ilé bàbá mi ní ilé oyè Túnjí Olúndẹ̀gún SW2 486 ìsàlẹ̀ Ìjẹ̀bú Ìbàdàn níbi tó ń pè ní Kọ̀rọ̀mọ́dì nísàlẹ̀ Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí gbogbo àṣà tilẹ̀ Ìbàdàn kálukú tó lọ rólé yẹn wọ́n ń pè ní mọ́gàjì torí ọkùnrin ló ń rólé. Tó bá wá tẹ́ Olúbàdàn tó wà lórí ìtẹ́ tó bá tẹ́ wọn lọ́rùn àti àwọn high chiefs àgbààgbà oyè tí wọ́n wà ní council wọ́n wá mú mọ́gàjì tí wọ́n bá wò pé ìwà ilé ìdá ó fẹ́ràn ẹbí rẹ̀ ó fẹ́ràn ilẹ̀ Ìbàdàn yóò wúlò lọ́jọ́ iwájú wọ́n wà fàsókè. Ní fàsókè yẹn ìlà méjì tó lọ sórí ìtẹ́ Olúbàdàn náà dẹ̀ ni. Olúbàdàn láyín ìbẹ̀lẹ̀ mi wà, Balógun láyín táwọn baba ńlá wa ń pè ní military line. Olúbàdàn láyín yẹn orúkọ ìnagijẹ rẹ̀ ní ìbẹ̀rẹ̀ náà ń pè ní ẹgbẹ́ àgbà civil line. Yóò wá bẹ̀rẹ̀ láti ìsàlẹ̀ àkàsọ̀ láti orí mọ́gàjì yẹn àkàsọ̀ kínní lápá ọ̀tún òun náà ní jagun nínú tó máa fi gbé ní apá ọ̀dọ̀ ọdún tiwa ní Olúbàdàn yóò jẹ́ jagun Olúbàdàn. Tó bá gbéga ní apá ọ̀dọ̀ àwọn balógun yóò jẹ́ jagun balógun. Yóò wá máa gòkè yóò máa gòkè. Òun ni gbogbo àpèjúwe tó ṣe tó ní ẹ mọ̀ wá nígbà táwa ní Àgbàkin, ẹ mọ̀ wá nígbà táwa ní Aṣáájú. Ẹ̀kẹfà Olúbàdàn. Bó ṣe wà láti wáṣẹ̀ nìyẹn. Lọ́wọ́lọ́wọ́ báyìí máyẹ̀ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Bá a ṣe ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ yìí ó orí ipò táwa nù. Tó bá tún dọ̀la yóò tún gòkè sí. Ní agbára Ọlọ́run. Tó túmọ̀ sí pé pẹ̀lú ipò tẹ́wà yìí ó ṣeé ṣe lọ́jọ́ iwájú kẹ́ ẹ padà dolúbàdàn. Kò ń ṣe pé padà dolúbàdàn kí n di Olúbàdàn. Àdúrà ẹbí kálukú tí wọ́n bá ti rólé ilé wọn, àdúrà tí wọ́n kọ́kọ́ ń ṣe fún mọ́gàjí wọn ni pé ní agbára Ọlọ́run ìwọ náà gbóyè wọlé bàbá rẹ.
òun ni mo sọ pé ìgbésẹ̀ kìíní látòrí mọ́gàjì ní apá ọ̀tún tó lọ sí ìtẹ́ Olúbàdàn apá ìbẹ̀rẹ̀ ní jagun nínú kéèyàn jẹ́ jagun tó yẹ pé apá Olúbàdàn láì ló fẹ́ gbà wọlé jagun Olúbàdàn tó wáyé pé balógun láì náà tó sí jagun balógun so àdúrà tó ń ṣe fún mọ́gàjì nìyẹn then tá a bá sọ̀rọ̀ débẹ̀ o ìgbà tí gómìnà àná ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kọ́lọ́n kó délẹ̀ fún wọn sẹ́nitọ̀ Isiaq Abíọ́lá Ajímọ̀bí wọ́n làwọn máa sìnkú 48th Olúbàdàn kábíyèsí Olúbàdàn Samuel Odúlànà Odúgadé 1 2016 wọ́n wá ṣe symposium pé ẹ wá gbọ́rọ̀ wọ́n wá pé àwa mẹ́ta kan pé ká wá sọ̀rọ̀ mbẹ̀ speakers àwọn ìjọba Ajímọ̀bí àwọn náà fún wa ní topic àkọlé ní tá a máa sọ̀rọ̀ lórí èyí tán fẹ́ mi òun ni the unique Ibadan traditional chieftaincy system. ìlànà ìfinijoyè ilẹ̀ Ìbàdàn tí ò pé méjì. wọ́n ti fẹ̀yìntì ní Institute of African Studies nísìn wọ́n wà ní University of Ibadan nígbà yẹn 2016 Professor Ogundeji abà kan náà ní abà Professor Ogundeji àti bàbá wọn àti Olúbàdàn Odúlànà ni wọ́n jẹ́ irọ́ wọ́n wá fún Professor Ogundeji ní àkọlé tó máa sọ̀rọ̀ lórí di Olúbàdàn Odúgadé that I know ẹnì kẹta tán ní káwọn náà wá sọ̀rọ̀ ọjọ́ yẹn wọ́n ti kú báyìí kọ́nà délẹ̀ fún wọn àwọn ní Chief Adéoyè Oyèbọ́lá olóòtú Daily Times nígbà kan Commissioner for Information ní ayé Western State lábẹ́ àkóso ìjọba ológun David Medaye ṣe jẹ́ ń bẹ̀ wọ́n Commissioner for Information àwọn náà fún ní àkọlé ìkẹta Ibadan traditional chieftaincy system need for reforms so ìtàn fẹ́mi yẹn the unique Ibadan traditional chieftaincy system mo láti sọ̀rọ̀ bí èèyàn ṣe ń bẹ̀rẹ̀ oyè láti mọ́gàjì tí mo sọ yìí àti bó ṣe wọn gba gbégagbéga títí dórí ipò Olúbàdàn. so gbogbo ẹbí ló ń ṣàdúrà fún mọ́gàjì wọn pé ó gbé oyè wọlé bàbá rẹ̀ tán bá wá fà á sókè mo ṣe sọ pé wọ́n gbé sókè ní promote ní èbó yẹn wọ́n wà máa ṣàdúrà fún pé ìwọ náà ó kájọ Ìbàdàn that is ìwọ náà wá di Olúbàdàn gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ tí mo ní mo sọ yẹn kò dẹ́ ń ṣe tuntun bá a ṣe bá ní òun ni wípé gbogbo Olúbàdàn ni wọ́n bẹ̀rẹ̀ láti ipò mọ́gàjì ṣùgbọ́n kò ń ṣèpè kò dẹ́ ń ṣe pé bóyá à ń sọ láburú o gbogbo mọ́gàjì kọ́ ló máa di Olúbàdàn so bó ṣe wà láti ìbẹ̀rẹ̀ yẹn. kí ni tó fà gan-an tí ètò ìfinijoyè ilẹ̀ Ìbàdàn pàápàá sípò Olúbàdàn fi yàtọ̀ sí ọ̀nà tí wọ́n ń gbà fi àwọn ọba míì jẹ nílẹ̀ Yorùbá àti pé kí làwọn ìyàtọ̀ tẹ́ ṣàkíyèsí pọ̀ mi. ó ní mo sọ pé àwọn òyìnbó béèrè nígbà tán débì pé sọ pé àwọn òyìnbó náà ní monarchy bẹ́ẹ̀ni ọba wọn nísìn ni King Charles III bẹ́ẹ̀ni kọ́ ló ń jẹ́ kí adé pẹ́ lórí bàtà pẹ́ lẹ́sẹ̀ nítorí ìyá wọn Queen Elizabeth II àwọn náà pẹ́ jù lórí àpèrè ọba ilẹ̀ Gẹ̀ẹ́sì ìbájọba obìnrin ìbájọba ọkùnrin wọ́n bí àwọn bàbá ńlá wa pé ẹjọ́ ta ló kọ yín ní kinní torí kò papọ̀ unique òun ni wípé Ìbàdàn a lè sọ̀rọ̀ oyè jíjẹ ìbílẹ̀ Olúbàdàn ká má sọ Ìbàdàn gan fún rẹ̀ Ìbàdàn kẹta láwa yìí ṣùgbọ́n gbà tí àwọn alákọọ́lẹ̀ táwọn òyìnbó dé tán kọ rítí kínní ó ní wọ́n sọ pé òkè 1820 ẹ kọ síbẹ̀ pé around 1820 ní àsìkò yẹn gan ni Ìbàdàn lọ pàdé àwọn Fúlàní jihadist ní ẹ̀bá Òṣogbo ogun tó ń pè ní Jálumi tí Ìbàdàn army àwọn Ògbómọ̀ṣọ́ náà dá sójà wá o tán wá papọ̀ tán lọ kojú àwọn Fúlàní jihadist tán lé wọn kọjá Ọ̀fà àìgbẹ̀yìn ní Ìbàdàn ti bẹ̀rẹ̀ orúkọ rẹ̀ ní ẹ̀bá ọ̀dàn military camp nítorí bí àwọn àfà Álímì bó ṣe tan Àfọ̀njá jẹ ní Ìlọrin Àfọ̀njá ní Ààrẹ Ọ̀nà Kakanfò ní ilẹ̀ Yorùbá lábẹ́
Aláàfin Aolẹ̀ ṣùgbọ́n Àfọ̀njá ní ojú kòkòrò ó fẹ́ jẹ Aláàfin. ipò yẹn wọ̀ lójú. nígbà tó wọ́n ti fẹ́ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ó fẹ́ jẹ Aláàfin ó ń kù sínú kò ṣeé sọ síta ó wá ẹni tí ó lè ràn lọ́wọ́ làwọn kan wá sọ pé àáfàá Fúlàní kan bẹ ní Igbó Ìsẹ́yìn orúkọ rẹ̀ jẹ́ Alimi àdúrà rẹ̀ kì í bàtì ni bó ṣe ní kàn bóun pè wá nìyẹn àṣé gbogbo bó ṣe pé Alimi sọ́dọ̀ pé máa bóun ṣàṣe Aolẹ̀ Aláàfin ọ̀tọ̀ ní nǹkan tí Alimi ṣe àṣàṣì Àfọ̀njá gan ló ń ṣàṣì pé kó máa ṣiṣẹ́ òrùjọ́ kan ní Alimi torí yóò sọ fún Àfọ̀njá pé òun tó ti pe àwọn àfáà ńláńlá kan máa bọ̀ láti Sókótó fúnṣẹ́ tẹ́ gbé fóun àṣà àwọn ológun Fúlàní ló ń pè wá níjọ́ tí wọ́n wá rí pé àwọn ti tó láti ṣe táwọn fẹ́ ṣe iṣẹ́ bú wọ́n wá gbàjọba mọ́ Àfọ̀njá lọ́wọ́ òun ní Ìlọrin ṣe dìlẹ̀ ìlú àwọn ilẹ̀ Yorùbá ní Ìlọrin látijọ́ tí Àfọ̀njá àti Alimi ti gbà lọ́wọ́ wọn làwọn Fúlàní làwọn níbẹ̀. ló fi jẹ́ pé wọn kì í jọba mọ́ nílùú Ìlọrin. ẹ mà náà pé àwọn bẹ́ẹ̀ ẹ mà but gómìnà ológun kan navy ní ayé Babangida ọmọ Ìlọrin ni wọ́n kọlà wọ́n wọ́gàn bọ́ báyìí the military governor of Ogun State ni wọ́n ń gbà yẹn orúkọ wọn jẹ́ Muhammed Lawal ìgbà tí wọ́n fi iṣẹ́ ológun lẹ̀ wọ́n wá lọ ṣòṣèlú wọ́n wá di civilian governor Kwara State ìjọba wọn ló wá ní pé ìrọ̀lẹ́pà o ẹ̀yin Fúlàní tẹ́lẹ̀yìn ni ẹ̀ máa lọrin kò sí ti yẹ bẹ́ẹ̀ o wọ́n bá yan ọba Yorùbá nílọrin ọyàn ń gbà yẹn so but nígbà tí àwọn Alimi àtàwọn Fúlàní jihadist tó ti ṣe ọgbọ́n àrékèrèké yẹn Ọ̀yọ́ empire ó wá bẹ̀rẹ̀ sí ní ṣubú so gbogbo àwọn Yorùbá wọn wá ń sá kúrò pé wọn gbọ́dọ̀ ogun gbọ́dọ̀ káwọn mọ́ Ìlọrin ibi tó ń gbọ́ wọn sábọ̀ ni wọ́n ń pè ní Ẹ̀bá Ọ̀dàn. Ẹ̀bá Ọ̀dàn tó di Ìbàdàn lẹ́nìí yẹn so Ìbàdàn ló wá ṣe olórí aṣáájú fúnlẹ̀ Yorùbá ló fi jẹ́ pé bá a ṣe ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ lẹ́nìí àwọn Fúlàní ò lè ka ilẹ̀ Yorùbá mọ́ bí táwọn baba ńlá wọn tán sọ pé ó gbà nílẹ̀ bábù kò débí wọn agbẹ́dọ̀ so Ìbàdàn tó wá ń dìde yẹn ó yàtọ̀ sí àwọn ìlú tí wọ́n ti ní wọ́n ń jọba tẹ́lẹ̀ torí àwọn ìlú yẹn ẹbí bíi méjì àbí ẹbí mẹ́ta àbí ẹbí kan àwọn permanent so Ìbàdàn ló bẹ̀rẹ̀ Republican orí òjòrí Republican Ìbàdàn ló bẹ̀rẹ̀ wípé tẹ́ ẹ bá ṣáàtì lè ka ìtàn yín sí original àwọn tó tẹ Ìbàdàn dó ẹ gbọ́dọ̀ nílé nígboro agboolé ẹ dẹ̀ gbọ́dọ̀ lóko so ìyẹn lẹ́wàá máa fi lọ́mọ yín ò fi mọ nípele dé ìpele tí yóò lè jẹ. mọ́gàjí òròlé tìgboro pẹ̀lú yọ̀ǹda mọ́gàjí àtàwọn àgbààgbà inú ilé yín ẹ̀ẹ́tàn wá yan baálẹ̀ torí oko ní oúnjẹ tí ń wá gbà yẹn àti nǹkan okòwò kòkó obì gbogbo ẹ̀ oko but baálẹ̀ wà lábẹ́ mọ́gàjí ibi tí Ìbàdàn ti bẹ̀rẹ̀ Republican nìyẹn pé kò ń ṣe pé ilé kan ni àwọn ilé àjọba nìkan no gbogbo Ìbàdàn gbogbo ilé ẹbí Ìbàdàn tó bá ti lè rólé tó dẹ̀ gbé adé Olúbàdàn wá látọ̀run tó ọ̀run náà ti ń gbé wá sáyé yóò jẹ́ Olúbàdàn ìyẹn ni mo ṣe ń sọ pé every past Olúbàdàn was a mọ́gàjí. kéèyàn ó tó lè di Olúbàdàn láyé ó ti fìgbà kan rí jẹ́ mọ́gàjí. ẹ ṣeun bàbá bàbá wa ní àwò ìlú Ìbàdàn yìí a jẹ́ pé ó jẹ́ ìlú àwọn jagunjagun. ọgbọ́n kan ni aláwalá lọ gba Yorùbá lẹ̀. àwọn jagunjagun tó lọ kojú àwọn Fúlàní ló wá tẹ̀dó sílùú Ìbàdàn tí Ẹ̀bá Ọ̀dàn tó di Ìbàdàn lónìí. bàbá wa ní àwò ètò ìgbénisípò ọba nílẹ̀ Yorùbá lápapọ̀ ká kọ́kọ́ fi yàn bẹ̀rẹ̀ àwọn tí wọ́n máa ń ṣe ni àwọn afọbajẹ iṣẹ́ takuntakun sì ni àwọn afọbajẹ ń ṣe látijọ́ títí dàsìkò yìí. ẹ má pè wọ́n ní afọbajẹ o ṣé mo sọ fún ẹ pé
tó èèyàn bá ti rólé yóò di mọ́gàjì lé wọn tó bá tẹ Olúbàdàn àtàwọn sọ̀gbé wọn lọ́rùn wọn á fa mọ́gàjì sí ipò tí àyè bá ti wà so àwọn mọ́gàjì tó di jagun lápá kìíní jagun lápá kejì yẹn àwọn náà ń gun àkàsọ̀ 23 lọ sí orí ìtẹ́ Olúbàdàn ní apá Balógun 22 lọ sórí ìtẹ́ Olúbàdàn ní apá Olúbàdàn line. ok apá Olúbàdàn 22 tí wọ́n pè ní 22. yes 22 steps Olúbàdàn line 23 steps Balógun line. Balógun line. ṣe wá rí gbà tí kékèké junior Oloye middle class àárín high chiefs àwọn high chiefs yẹn mẹ́wẹ̀ẹ̀wá nu wọn pẹ̀lú ìyálóde ilẹ̀ Ìbàdàn àwọn ni wọ́n wá máa dìbò tí àyè bá ti ṣòfò lórí ìtẹ́ Olúbàdàn so kò ń ṣe afọbajẹ. àwọn wọlé ń pè wọn dìbò yìí. àwọn high chiefs àwọn olóyè àgbà wọn yẹn tí wọ́n jẹ́ mẹ́wàá níye. lápá márùn lápá Balógun line márùn lápá Olúbàdàn line ó di mélòó. ó jẹ́ mẹ́wàá. pẹ̀lú ìyálóde. pẹ̀lú ìyálóde ó jẹ́ 11. àwọn tó máa declare àyè tó bá ti ṣí tí Olúbàdàn kan bá ti gbéṣẹ̀ tó ń dẹ̀ gbọ́dọ̀ jẹ ìmíì àwọn mẹ́wàá tó máa foríkorí nìyẹn. ibi wọn bá wà fẹnu kò sí. wọ́n wá kọ lẹ́tà sí gómìnà àbí premier láyé ìgbà tí wọ́n sì ń tàn lo premier pé àwa a fẹ́ fi tó excellency létí pé Olúbàdàn ti wàjà o ṣùgbọ́n ìlú òun wà kó má lò lórí o lágbájá la wá mú as Olúbàdàn elect kẹ́ ẹ bá wa wọ approval sí. bí n táwọn eléèbó ń pè ní consensus tí wọ́n fẹnu kò sí pé tí gbogbo wa. òun ló kàn ọtọmátìkì wọ́n ní nǹkan unique tí ò pé méjì sórí bí tí kálukú ti ń gòkè tí mò ń sọ fún ẹbọ yẹn ní kálukú ti mọ position rẹ̀. ní ìsìn báyìí a ti rí i pé táwọn ìlú mi yàtọ̀ sí ti Ìbàdàn láwọn ìlú mi àfọ̀bàjẹ́ ni wọ́n ń lò ní ilẹ̀ Ìbàdàn ó yàtọ̀ àwọn ìgbìmọ̀ tí ó jẹ́ ẹni mẹ́wàá ni pẹ̀lú ìyálóde ó jẹ́ 11 ṣùgbọ́n ní ìsìn ipò Olúbàdàn sí ilẹ̀ Ìbàdàn ó jọ ń pé èdè àìyedè díẹ̀ Ọlọ́run ní járí gẹ́gẹ́ báwọn kan ṣe ń sọ. Ọlọ́run ò ní jẹ́ ká rí ọ̀sẹ̀ tó kọjá ni wọ́n pe ìpàdé tí wọ́n gbọ́dọ̀ pè láàrin ara wọn tí wọ́n sì ti fẹnu kò pé torí ibi tó ti Ìbàdàn tó ti wá yàtọ̀ lílé kábíyèsí tó gbéṣẹ̀ ọba Dr. Mohud Sẹ́nitọ́ Ọlálékan Ìṣọ̀lá Balógun Òkúmádé kejì kọ́lọ̀ndẹ̀lẹ̀ fún wọn àwọn ní 42nd Olúbàdàn wọ́n wá ti ṣèpàdé yẹn pé ó yá o kábíyèsí àlí Òkúmádé ti gbéṣẹ́ o ta ló kàn o Olúbàdàn láì ní ọba Mohud Ọlálékan Balógun ti di Olúbàdàn láì tí mo sọ pé àwa wà láwa yìí by Ìbàdàn tradition kí ni ẹ máa wá lọ sọ́dọ̀ àwọn Balógun line ló kàn. okay. so ẹni tó bá jẹ́ bó senior chief ní Balógun line òun ló kàn wọ́n ti ṣe ìpàdé yẹn lọ wọ́n ti mú ọba Ọlákùlẹ́yìn ọba Owólabí Ìgè Ọlákùlẹ́yìn ṣùgbọ́n as Olúbàdàn elect. ibi tí mo á bọ̀rọ̀ dé náà ni pé àwọn kan ń dìde wípé kí wọ́n má jẹ́ kí jíjẹ Olúbàdàn fún Ọlákùlẹ́yìn pé yóò rí bákan nítorí ipò ìlera ìbòyìn náà láǹfààní àti gbọ́ nípa ìròyìn yẹn. kò ṣe pé kí mo máa láǹfààní àti ìlú mi rèé. ìdí tí mo ṣe ń sọ̀rọ̀ wípé ṣé kò fẹ́ẹ̀ dàbí pé èdè àìyedè kan fẹ́. gbogbo yẹn ti lọ bóyá tó bá fẹ́ wá sọ fún àwọn tó máa wo kíní ìkárí àgbáláyé ló wàá ṣe sọ pé èní la ṣe àkálẹ̀ kíní èní tó ń jẹ́ ọjọ́ Sunday. ọjọ́ 21 oṣù kẹrin ọdún 2024. là ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ yìí. bẹ́ẹ̀ ni láti fìdí àwọn nǹkan kan múlẹ̀. wá ní èdè àìyedè tó ti tátẹ́gùn ti fẹ́ lọ láti ọ̀sẹ̀ kẹta ó ti lọ lẹ́nìí ọjọ́ Sunday àbí. bẹ́ẹ̀ ni sà. Olúbàdàn elect wọ́n lọ dúpẹ́ ní ṣọ́ọ̀ṣì wọn ní Arímọ́. ìyẹn bàbá Ọlákùlẹ́yìn. ọba Owólabí Ìgè Ọlákùlẹ́yìn wọ́n lọ ṣọ́ọ̀ṣì torí kírísítẹ́nì wọn ọpẹ́ ló yẹ ọ́ bàbá olóore tó wá jẹ́ pé mùsùlùmí ni ó kàn báyìí nísìn àwọn náà sọ pé tó alihamudulilayi adúpẹ́ wọ́n lọ ṣèdúpẹ́
lẹ́ni so ìkùnsínú ìyà ìlera tó ń mẹ́nu bá ń sìn yẹn kò sí tó jẹ́ bẹ́ẹ̀ wọ́n ohun tó kù sí òun ni kí àwọn afọbajẹ lẹ́tà tán kọ sí gómìnà Ṣèyí Mákindé gẹ́gẹ́ bí ìṣe ìwáṣẹ̀ wọ́n kọ sí Premier Ọbáfẹ́mi Awólọ́wọ̀ nígbà náà wọ́n kọ sí Premier Samuel Ládòkè Akíntọ́lá wọ́n kọ sí military governor ọ̀gá tèmi tí mo bá ṣiṣẹ́ press secretary 1983 Chief Bọ́lá Ìgè wọ́n kọ sí. Ọlọ́run fún wọn kẹ́ bàbá. àmín ó ní ó fi sáìn pé Balógun Yusufu Olóyèdè Àṣàníkẹ́ kò di Olúbàdàn 1983 the first assignment as press secretary torí wọ́n second èmi lọ sí ọ̀dọ̀ Governor Bọ́lá Ìgè ní 1983 February television service of Oyo State ni mo ti ń ṣiṣẹ́ mi wàá mọ bí wọ́n ṣe rò pé ó yẹ láti mú àwọn mẹ́ta Dàpọ̀ Adérìọlá alias Africa ó ti kó ẹbí ẹ̀ lọ láti máa gbé ní USA sí afẹ́ tó 30 years he used to be a Daily Times staff airport correspondent Dàpọ̀ Adérìọlá ọmọ Ọ̀wọ̀ ni òun ni original press secretary Chief Bọ́lá Ìgè nígbà táwọn civilian regime dé ní October 1 1979 àwọn amọ̀ tó dé àwọn àgbààgbà Ìbàdàn wọ́n wá wò ó pé wọ́n ní nǹkan bíi 1981 wọ́n ti ń wò Bọ́lá Ìgè gan bó o fò kẹsẹ̀ tánlẹ̀ ò ní padà fún second term so lára àwọn ètò tó ń ṣe internally ní governor's office àti UPN Unity Party of Nigeria ó ní pé kán wá àwọn gbẹdẹgbẹyọ méjì kún dàpọ̀ ìkan wà fún tẹlifíṣàn ìyẹn èmi náà mú wọ́n second mi ní sọ pé mi ò lẹ́nu ọ̀rọ̀ láti TSOS tó ń pè BSOS TV nsìn nìbàdàn wọ́n mú Fẹ́mi Mápàdérun láti rédíò OYO àwa jẹ́ pẹ̀lú Dàpọ̀ ajẹ́ mẹ́ta wọ́n wá fún wa ní alága lẹ́ni ìtàn jẹ́ ambassador Dr. Yemi Farounbi àwa ní triumvirate tá à ń ṣiṣẹ́ ìròyìn gbẹ́dẹ̀gbẹ́yọ̀ fún Bọ́lá Ìgè so the first assignment tèmi máa tẹ̀lé Chief Bọ́lá Ìgè lọ February níjọ́ tí Olúbàdàn Yusufu Olóyèdè Àṣàníkẹ́ ń gbadé ní Mọ̀pó ó ní so gómìnà ní mọ́ buwọ́ lu ìwé táwọn afọbajẹ bá ti kọ sí pé lágbájá la mú o. bó ṣe jẹ́ pé gómìnà náà ni máa gbé ọ̀pá àṣẹ. ó ní gẹ́gẹ́ bí ó rí pé bàbá wa kábíyèsí aláyélúwà Síkírù Káyọ̀dé Adétọ̀nà Gbàgbádì second káyọ̀dé pẹ́ lórí bàtà pẹ́lẹ́sẹ̀ April 2nd April làwọn ẹ̀kẹ́ bẹ́ẹ̀ni April 2nd ni wọ́n pé ọmọ ọdún 64 lórí ìtẹ́ Àwùjalẹ̀ of Ìjẹ̀bú land mi ta ló gbọ́pàá fún wọn ta ló gbọ́pàá fún wọn Premier Samuel Ládòkè Akíntọ́lá níjẹ̀bú Òde April 2nd 1960 gómìnà ní gbé fún wọn àbí Premier ó dà bàbá ní káwá wò báyìí ipò ìfọbajẹ gẹ́gẹ́ ní sípò Olúbàdàn tílẹ̀ Ìbàdàn yàtọ̀ wọ́n sì ń tẹ̀lé ìlànà táwọn baba ńlá baba wa ti là kalẹ̀ kó tó di pé ìbò dé ṣùgbọ́n báyìí àwọn èèyàn ń wòye pé ipò ọba nílẹ̀ Yorùbá àyípadà ti ń dé bá mi ò sọ̀rọ̀ nípa ilẹ̀ Ìbàdàn nìkan báyìí ilẹ̀ Yorùbá lápapọ̀ wọ́n gbà pé àṣà àti ìṣe ó jinlẹ̀ ńgbà kan wípé ọ̀làjú ti ń jẹ́ kó yí padà àti pé ipò ìṣèlú táwọn aláwọ̀ funfun gbé wá tá a tẹ́wọ́ gbà ti gbàgbára dànù lọ́wọ́ àwọn ọba. ó ṣe May 28 ọdún yìí ṣebí April ni. bẹ́ẹ̀ ni sà April làwọn. May last year nígbà tí Buhari ti gbéjọba lẹ̀ fún President Bola Ahmed Tinubu May 28 last year àti ní May 29 ìjọ tí Buhari gbéjọba fún ààrẹ Tinubu mo sanwó fún special program kan lórí BSOS TV tí mo sanwó fún lápò ara mi tí mò ń rọ ààrẹ tuntun gbà yẹn ẹni tó máa ṣúwá yìí ìyẹn Tinubu aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó dà rẹ báyìí tán ti lọ́dún kan bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀ wọ́n fún ẹjọ́ ẹ bá mi dá ọlá
àti àwọn traditional rulers mi ò tiẹ̀ sọ pé ọba nìkan paramount ruler Nàìjíríà ẹ bá mi dá padà ẹjọ́ àwọn òyìnbó náà kọ́kọ́ kó ẹrẹ̀ bá ara wọn láì ṣàwá òyìnbó colonial government àwọn dẹ̀ gbé ìjọba tí wọ́n gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ wọ́n wá mú àwọn baba ńlá tiwa ọba ó máa gba permission àṣẹ lọ́wọ́ district officer àjẹlẹ̀ òun náà la sì ń lò lé ní o bá ṣe ń ṣe interview yìí lọ́wọ́ la sì ń lò ọba eze sultan emma tí ò bá fẹ́ jẹyàn rẹ̀ níṣu kò gbọ́dọ̀ jáde ní ìlú rẹ̀ láì gba àṣẹ lọ́wọ́ chairman local government o àbí ibi tọ́wọ́ kan administrator náà ń lo administrator so wọ́n fojú àwọn ọba yẹn rí màbo king overawumi wọ́n wà kó lórí tẹ̀ àwọn gẹ̀ẹ́sì king jaja of Opobo kò ṣe pé wọ́n wà kó nìkan wọ́n pa àwọn èèyàn lọ ṣùà àwọn gẹ̀ẹ́sì dẹ̀ ti agba òmìnira ní October 1 1960 àti sọ pé tó báyìí ẹ̀yin gẹ̀ẹ́sì ẹni àmọ́ lọ lu yín ẹ ṣe tó ó wá dàbí pé àwọn gẹ̀ẹ́sì lọ Nàìjíríà gan ta sọ pé àti dòmìnira tí wá le jù kòbókò nìkan ló kù tán ọ̀nà ọba ní gbangba fún àpẹẹrẹ ìjọba premier Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ó dẹ̀ rọ Aláàfin lóyè ní Ọ̀yọ́ ọba Adéníran Adéyẹmí II. ṣé ẹ lè rántí tó ṣẹlẹ̀ nígbà náà tí wọ́n fi rọ Aláàfin lóyè lọ́yọ́. wọ́n ní kí ni wọ́n máa ń pe riot ìjọba premier Awólọ́wọ̀ wọ́n ní riot ṣẹlẹ̀ ní Ọ̀yọ́. awuyewuye ìjà àjàkú akátá. ọ̀rẹ́ Awólọ́wọ̀ dẹ̀ ní igbákejì ẹgbẹ́ action group lọ́ọ̀yà Bọ̀dé Thomas wọ́n bá ní consent inquiry minister of justice attorney general minister of justice wà yẹn àwọn ní chief Frederick Rotimi Alade Williams gbogbo wọn ti kú sí ọ̀run rere wọn wọ́n ṣe ìwádìí àkọ́kọ́ Aláàfin wọ́n rí pé kò lọ́wọ́ kò mẹsẹ̀ kò mọ kọ́kọ́ pa awuyewuye yẹn torí àwọn láwọn ọmọ ẹgbẹ́ action group kan kú ìjọba Awólọ́wọ̀ ní kò tẹ́ àwọn lọ́rùn kan tún ṣe wọ́n tún ṣe ẹlẹ́ẹ̀kejì wọn ò ní kankan Dìsẹ́rù Adéníran Adéyẹmí II síbẹ̀síbẹ̀ wọ́n rọ̀ lóyè lẹ́yìn yẹn Awólọ́wọ̀ kúrò ní Premier Western Region wọ́n láwọn fẹ́ lọ dìbò Prime Minister Nigeria 1959 ní Chief Samuel Ládòkè Akíntọ́lá òun á di Premier Awólọ́wọ̀ ṣe leader of government so Premier for 7 years 1952 to December 1959 Samuel Ládòkè Akíntọ́lá gba àṣẹ Premier Western Region from December 1959 to Saturday January 15 1966 tán pa wọ́n the first military coup yẹn so Awólọ́wọ̀ ṣe àkóso ìjọba Western Region 7 years Ládòkè Akíntọ́lá 7 years ló bá di àárín kan wàhálà bá bẹ́ láàrin ẹgbẹ́ action group wọ́n fọ́ sí wẹ́wẹ́ so Ládòkè Akíntọ́lá wọ́n láwọn rọ̀ wọ́n ní ipò Premier Akíntọ́lá ní ẹ lágbára ẹ̀ Akíntọ́lá takú ó takú so Akíntọ́lá wá lọ dá ẹgbẹ́ òṣèlú míì sílẹ̀ tiẹ̀ ó pè ní Nigeria National Democratic Party NNDP ẹgbẹ́ ọlọ́mọkúlùmbù létà náà wá tẹ̀ tún pé àwọn olólógún ọlọ́mọkúlùmbù mọ́ ọwọ́ làwọn ó lò so wọ́n wá ń dá ìjọba tí wọ́n ṣe action group NNDP NCNC ní ìjọba Ládòkè Akíntọ́lá bá láwọn ká wọ́ọ̀tì mọ́ ọwọ́ Ọ̀dẹ́mọ Ọ̀fìṣàrà ọba Akínsànyà bó ń gbè lẹ́yìn action group a ní rọ̀ lóyè torí wọ́n jọ wà ní labour movement rí ni labour movement Ládòkè Akíntọ́lá Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Ọ̀dẹ́mọ Ọ̀fìṣàrà tó di ọba létà yẹn Akínsànyà ní tá a máa ṣe fún ẹni pé agé owó oṣù ẹ sí 1 penny per annum. ìfìyàjẹ. local local regional government of Premier Ládòkè Akíntọ́lá slashed the annual salary of Ọ̀dẹ́mọ Ọ̀fìṣàrà 1 penny per annum.
àti gbogbo àwọn. pọ́n nǹkan lọ́dún kan. kọ́bọ̀ 1 kobo 1 kobo 1 penny not pound. ok. so gbogbo ibi tí àwọn kíní yẹn ti ń yín nìbọn nìyẹn. àwọn òṣèlú ń gbà yẹn district council ẹni tó bá wù wọ́n civilian náà máa ń fi ṣe chairman. ọba tó ní ìlú ẹ̀ tí council wà nílùú ẹ̀ wọ́n á fi wọ́n ṣe vice chairman. so Bọ̀dé Thomas náà ni chairman Èkó ló dẹ̀ ń gbé bó tẹ̀ jẹ́ kó ọmọ Ọ̀yọ́ ni ó wá sọ Ọ̀yọ́ fún meeting council but ó pẹ́ kó tó dé. so bó ṣe wọnú hall yẹn náà Àtìbà hall Ọ̀yọ́ yìí náà ni gbogbo èèyàn bá dìde ṣé Aláàfin wá dìde ni Aláàfin wá jókòó ọba ìlú ó kàn lọ síwájú Aláàfin ni pé so you are too big to stand up. wọ́n ní ni o èmi ò sí ń bẹ̀ o wọ́n ní Aláàfin wa ń bí pé ṣé mi ló ń gbó mọ́ èmi ló ń gbó mọ́. agbọ́npa tìyẹn náà. mọ́ gbó lọ. agbọ́npa tìyẹn náà. a sì gbọ́ nípa ọba tó ṣí adé lórí tó gbé tí wọ́n gba adé lórí ẹ̀ tó sì ní òun fún yín ládéhùn tó bínú lọ kúrò nínú gbọ̀ngàn náà lọ́jọ́ náà. wọ́n yọ Ọlọ́wọ̀ Ọ̀fọ̀wọ̀ ọba Ọlátẹ́rù Ọlágbẹ̀gì níbi òṣèlú yìí náà dẹni wọ́n náà ká Ọlátẹ́rù Ọlágbẹ̀gì tó ń bá ẹgbẹ́ Akíntọ́lá ṣe pọ̀ wọ́n yọ lóyè wọ́n rọ̀ lóyè bó tẹ̀ jẹ́ pé àyànmọ́ kálukú ò ní tàsé àwọn ìjọba ológun military government of the late Lieutenant Colonel Francis Adékúnlé Fájuyì wọ́n take over wọ́n ṣe probe títí but by then wọ́n ti gbé Ọlọ́wọ̀ míì sí ṣùgbọ́n nígbà tí probe tó ń ṣe tó máa jáde sí máa jáde àwọn ìlú ní Ọlágbẹ̀gì làwọn ṣàǹfẹ́ pé kán yọ Ọlọ́wọ̀ tó ń gbé dípò ẹ̀ sí ni Ọlágbẹ̀gì bá padà sórí ìtẹ́ Ọlọ́wọ̀. ọ̀pọ̀ ọmọ Yorùbá wa ń sọ báyìí wípé. bẹ́ẹ̀ náà ni kò ń ṣe ilẹ̀ Yorùbá nìkan ní north. àgbọ̀ náà nípa ti. Sultan Abubakar the second ó dójúlé Alhaji Amadu Bello politician torí wọ́n ní wọ́n ti tẹ ìràwọ̀ wọ́n ti tẹ yanrìn wọ́n rí i pé ọba àwọn Haúsá yẹn bàbá àwọn Fúlàní yẹn Usman Dan Fodio ó ń padà bọ̀ so ìgbà tí bàbá Amadu ẹni tó bí Amadu former late governor late premier northern region yẹn Bello lórúkọ ẹ̀ ló ṣe ń jẹ́ Alhaji Amadu Bello ni ọmọ Usman Dan Fodio so ìgbà tí ìyá Amadu ti lóyún ẹ̀ ni wọ́n ti tẹ yanrìn ọ̀pọ̀ àwọn Fúlàní máa ń tẹ yanrìn wọn. bí ẹni wo àkọsẹ̀jayé tí Yorùbá máa ń ṣe. nọ́mbà ni pé wọ́n sọ pé Usman Dan Fodio ló wà níkùn ìyá ọmọ yìí o ẹ máa kẹ́ o wọ́n kẹ́ nígbà tó máa bí lóòótọ́ ó bá dọkùnrin Amadu so àwọn èèyàn wọ́n máa ń kẹ́ ni pé Usman Dan Fodio wọ́n máa ń ṣe báyìí fún láti kékeré òun náà wá ń dàgbà ló wà ń wọ rẹ̀ pé kí ló dé náà ní bàbá ńlá wa ló wọ́n ní o ti padà wá nígbà tí Sultan Sokoto gbọ́ so bí Amadu ṣe ń dàgbà sí ó ń ṣe tíṣà ó dẹ̀ tó ń gba ó ṣe akọ̀wé tax ń gba tax wọ́n ṣàwọ̀ ẹ̀sùn sí Amadu bẹ́ẹ̀ lọ́rùn Ọlọ́run ní òjò lọ ẹ̀wọ̀n o mọ lọ́ọ̀yà tó gbà lọ́ọ̀yà tó lọ save Amadu Bello ní Sokoto bàbá àgbà ẹni tó ń jẹ́ Gíwá Dèjì Ọ̀ṣibọ̀gùn lẹ́nu tó ní iléeṣẹ́ rédíò Space 90.1 FM bàbá ẹ̀ lọ́ọ̀yà tí ń bẹ ń bàdàn rédíò ń bẹ ń bàdàn yẹn but lọ́ọ̀yà Yorùbá lọ́ọ̀yà ló lọ gba Amadu Bello lẹ̀ ṣéun lókù wọ́n ti Amadu Bello sí ẹ̀wọ̀n tán. ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá wá ní ká wo ipò lọ́balọ́ba lẹ̀ Yorùbá wọ́n ń nà ká lébù sáwọn ìgbésẹ̀ kan tí àwọn lọ́balọ́ba lẹ̀ Yorùbá ń gbé wípé wà lára tí wọ́n ṣe ń po ipò ọba lẹ̀ Yorùbá mẹ́rẹ̀ bíi kí ọba máa lọ sí patí láti ná owó bíi ẹlẹ́dà bíi kí wọ́n máa rí i pé ọba aládé ń jẹun ní gbangba bíi kí àtàwọn nǹkan míì bẹ́ẹ̀
mi ò ǹjẹ́ o mọ̀ mọ àpèlé àwọn ọba igbákejì aláṣẹ igbákejì òrìṣà bẹ́ẹ̀ni ó wà nínú gbogbo ìwé ẹ̀sìn wọ́n dẹ̀ ní ẹ̀sìn tó wà láyé jẹ́ 203 religions in the world ṣùgbọ́n àwọn mẹ́ta tó ń ṣíwájú òun náà ni Islam, Christianity àti ìṣẹ̀ṣe. pàápàá lọ́dọ̀ tí wà ń bí. Pàápàá jùlọ tó wí yẹn ọdún tó kọjá ni wọ́n làwọn ìjọba ìpínlẹ̀ Oòduà ránṣẹ́ fáwọn oníṣẹ̀ṣe ní public holiday so bá ṣe ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ sí 3 recognized because wọ́n máa ń ṣe function of government in state wọ́n ní opening prayer by pastor bẹ́ẹ̀ni láàrin wọ́n ní ìwúre by baba Ifá x closing prayer by imam. Gbogbo ìwé ẹ̀sìn àgbáláyé Ọlọ́run sọ pé pray and respect your kings and queens. bẹ́ẹ̀ni Kò bá sọ pé respect local government chairman kò sọ pé look chairman ministry of education kò dẹ̀ dárúkọ governor kò dárúkọ president. ó láwọn aláṣẹ àwọn adarí wa. Torí àwọn ni òun fi ṣaṣojú òun. bẹ́ẹ̀ni Sọ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni Kò sí àwọn- bíbélì sọ kùránì sọ a máa ń gbọ́ pé odù Ifá náà sọ bẹ́ẹ̀. So yẹ kán fún ọ ní ọ̀wọ̀ wọn ṣùgbọ́n bọ́ọ̀ òyìnbó ṣe máa ń pòwe kan pé kinní kan is reciprocal tí wọ́n lọ́pọ̀ lọ ń ké létí odò. ṣe fún mi ṣe fún ọ. Ọba tí wọ́n pè ọ́ ní aláṣẹ igbákejì òrìṣà àbí king àbí emma àbí eze táìtù yòówù tán bá máa lò ní ibi tó ti jọba lé wọn lórí o gbọ́ tí wọ́n sọ pé wọ́n ní igbákejì Ọlọ́run kí ló ń lọ jẹun gbangba fún òun lọ patíkẹ̀ pé o láìkí eléré yẹn pé wá sàfin tó bá ń ṣàjọ̀dún kó ṣeré àti mọ jáde lọ jó bẹ̀rẹ̀ àrífín ti bẹ̀rẹ̀. gbé owó kọ olórin lọ́rùn njẹ́ o mọ̀ pé tàbí kúnlẹ̀ fún wòlíì tàbí àáfàá ní gbangba. That popular book of Professor Wọlé Ṣóyínká ìgbà tán wà ní indefinite detention ní ìgbà ìjọba Yakubu Gowon ni wọ́n kọ the man died. But wọ́n mú táìtù wo ìwé wọn yẹn àti àwọn nǹkan tó ń fi pòwe nínú ìwé yẹn wọ́n mú kúrò nínú ìṣẹ̀lẹ̀ tán ló ṣẹlẹ̀ ní Premier Hotel níbi tí wọ́n ti ní military governor Western Region gbà yẹn òun àti ìyàwó ẹ̀ wọ́n lọ jó wọ́n wá ní photographer àbí cameraman kan tó ń ṣiṣẹ́ tiẹ̀ ó ṣèṣì tẹ ẹsẹ̀ ìyàwó gómìnà wọ́n ní wọ́n lu àlùbami sí ìsìn bẹ́ẹ̀ o ohun tó ń wílé mi náà so wọ́n láwọn èèyàn wá ń béèrè ìjọ́ kejì pé what happened to that photographer bítí àná yẹn pọ̀ ju ó wọ́n wá ń wá ìdí ẹ̀ náà wọ́n bá sọ pé he has died. The man died bọ́n ṣe sọ o so cameraman tó lọ ṣiṣẹ́ tiẹ̀ jẹ́jẹ́ irú bẹ́ẹ̀ ṣe wá ṣe recording sí cameraman ṣiṣẹ́ tiẹ̀ nínú àwọn àbí kàn tí wàá lọ sí assignment so ọba tó bá ti lọ assignment tí bọ́ọ̀ kan bá ń sọ pé ọba kí ló ọba tó bá bí gẹ́lẹ́ náà pé ọmọ tó wá kí ẹyẹn kí ni who is he tó bá ń suspect pé àbí ọba fẹ́ gba nọ́mbẹ tó bá bẹ̀rẹ̀ sí ní kó ìfọ́tí fún girlfriend ẹ̀ ọlọ́mọ ẹ̀ kí inú bí kó lọ sọ pé ìwọ ló rán yàn lọ gba fourth number so káwọn náà fira wọn sípò ọ̀wọ̀ igbákejì òrìṣà kọ́ máa wò yín lọ́ọ̀kan kò yẹ kán rí yín fín kò yẹ kán sọ̀rọ̀ àbùkù sí yín so ó wà lára tí mo ní program tí mo ṣe yẹn May 28 wọ́n tún repeat ẹ̀ ní May 29 mo sanwó fún ni o begging then incoming president Bola Ahmed Tinubu to please restore the God-given glory of paramount rulers not only ọba o Sultan Ibira Ohinoyi Eze. ṣùgbọ́n nísìnyí tó ti jẹ́ pé
ìjọba ní san owó tí ọba fi ń jẹun tí a sì máa ń sọ pé tí ọba bá ń lé contract kiri ó ṣeé ṣe kó ṣe àkóbá fún iyì ọba tó ń wá business kiri kí ni èrò yín lórí ọ̀nà tí àwọn ọba ó fi túbọ̀ níyì nítorí pé láìsí owó fàárí ò sí. dákun jó gbọ́ babalẹ́gbà ọmọ ẹni tó ń pè bẹ́ẹ̀ kọ́lọ́n délẹ̀ fún. Haruna. no Yusuf Ọlátúnjí ok. kọ́lọ́n délẹ̀ fún. ó sàmí. àmì bàbá wa ni wọ́n á gbádùn orin wọn. láì àìmọye àwo tí àwọn yẹn ṣe tó mú ọgbọ́n dání wàá rò pé ṣe mọ́ ní bàbá yìí ti kú ni tó wàá rò pé evergreen tó kú fún ọpọlọ. ó wá lára àwọn rẹ́kọ̀dù tó ń ṣe wọ́n ní kí àwọn ọba kan ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o òkè àgbálẹ̀ ẹ̀gùn yìí o ó tún ní tàbá rí ohun tó dáa tí a bá sọ kò láì fi o ọ̀rẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ márùn-ún ní o téèyàn bá ṣe nǹkan rí ẹ jẹ́ ká sọ téèyàn bá ṣe tó dáa ẹ jẹ́ ká sọ. wọ́n sọ pé General Sani Abacha wọ́n lò ní the worst dictator not only in Nigeria but Africa and it's this same Abacha government tó sọ fáwọn local governments ẹ máa yọ percentage báyìí tí federal fún yín ẹ yọ percentage báyìí ẹ gbé fún àwọn ọba Emma Eze gẹ́gẹ́ bí owó oṣù àti àjẹmọ́nú fún wọn. òun ò fẹ́ gbọ́ pé ọba kan lọ tò sí Ministry of Works òun wá contract àbó lọ sí Water Corporation òun lọ contract chemicals àrífín ti wọ̀. torí a ti rí ọba kan tó dìídì sọ pé òun ò ní wá jẹ́ kí ebi ó pa àwọn ọmọ òun tàbí kọ́mọ òun ráre ló ń ṣe gba iṣẹ́ dẹ́rẹ́bà tó ń ṣe nílẹ̀ aláwọ̀ funfun pọ́ùn sì ti sọ fún ìlú pé ẹ wá bí tẹ bá fẹ́ kí n joyè dandan èmi á máa lóṣù mẹ́fà ńlé lóṣù mẹ́fà ńlú èbó ni torí pé ọwọ́ ọbẹ̀ ni mo mọ̀ ó sì ń ṣe dẹ́rẹ́bà ọkọ̀. ẹ ṣe ṣebí federal military government Abacha ni mo sọ pé ní kọ́ máa yọ yẹn bẹ́ẹ̀ ni bàdẹ̀ ṣe ń ṣe táwọn ń yọ táwọn state tó ń gbọ́dọ̀ fún local government gbọ́dọ̀ fún kábíyèsí ọba Eze Sultan téèyàn ò bá ya alájẹbánu àbónínàkúnà iye tí wọ́n ní kọ́ máa yọ fún wọn yẹn àti pé gbésọ̀mí là ń gbẹ́ làbá láàfin wọn kò wọ́n gbèrú wọn tọ́bọ̀ bá ṣàṣejù ó yẹ kó jẹ ṣẹ́kù kó máa fún àwọn aláìní kó máa ṣe ojúṣe ẹ̀ tájọ̀ ọdún bá dé. so ṣùgbọ́n nísìn kéèyàn tó di ọba tí má dẹ̀ ti ń sọ ọba nítorí ètò tá à ń ṣe ló fi wọ́ ló pé lọ́ba o. bẹ́ẹ̀ nítorí Yorùbá gidi. so kéèyàn bá mọ̀ kó òun fẹ́ lọ di olórí ìlú gbákejì òrìṣà kábíyèsí òun náà gbọ́dọ̀ níṣẹ́ lọ́wọ́ o. àrífín ló máa ń fà náà o àrífín ni o àrífín kí ọ̀ràn wá ń bí lọ sí ọ̀dọ̀ lágbájá sọ fún wọn pé àbí máa fẹ́ ṣe kó mọ láì ṣe pé fúnra ń tọ̀hún ló wá. pé kí n fẹ́ fún kábíyèsí o. pé kábíyèsí a kú oríire o olórí ńkọ́ àwọn ọmọ tuntun ńkọ́ o ẹ dákun ẹ gbà màálù méjì rẹ o. so ó yẹ kí èèyàn náà ti jẹṣẹ́ kù síkùn ara ẹ̀ kó máa gbé ayé ọba ó gbọ́ tán ní olówó ń ṣe bí ọba. bẹ́ẹ̀ni. àwọn aráàlú ò ní bọ̀wọ̀ fún ọba elébi o àbáláṣejù abọ́dọ̀bọ́ sí èyí tó sọ yẹn ó ní ọba kan lọ wa mọ́tò nílébù àwọn passenger ò ní mọ̀ pọ̀ bá ní hey fucking wait no sorry o hey park you speeding you are speeding bẹ́ẹ̀ni driver yóò wá wẹ́yìn wọ́n tiẹ̀ ló máa ń ṣe wọ́n ní ààhin ìgbà tí kábíyèsí ń bó níròyìn sọ̀rọ̀ wọ́n ní ó máa ń ṣe àwọn èèyàn ní ààhin pé ṣó lè jí ọba ní ń wa ọkọ̀ yìí lóòótọ́ pé nígbà tó sì yá ó jọ ń pọ́ máwọn èèyàn lára pé ọba yìí ò fẹ́ tẹ́ ló ṣe mọ̀ wọn ara ẹ̀ pé kábíyèsí náà fẹ́ rọ́wọ́ họrí ló ṣe lọ ń ṣe forí adé sìngbà níbi tó lọ. ibòmí ni
wàá dẹ̀ ní ẹ̀rí nǹkan tó ń sọ ṣùgbọ́n àwọn aráyé ló ń wẹ̀ all over the world wàá lẹ́rìí ẹ̀ o but Yorùbá sọ pé. fídíò ẹ̀ wà níbi tí kábíyèsí ti sọ̀rọ̀ nípa pé wọ́n sọ pé òun forí adé sìngbà nílẹ̀ ọba. Tí wọ́n nù alóògbọ́ ni aláwọn aráàlú. ṣùgbọ́n kábíyèsí sọ ìdí tóun fi ń ṣe nítorí pé òun ò fẹ́ tẹ́ òun sì fẹ́ rọ́wọ́ họrí láti tọ́jú àwọn ọmọ òun torí kò ń ṣe kéré tó láti. sórí ọmọ èké ni mí o mo lè kéré o bàbá mi àṣà Yorùbá ni àwa dúró lérò torí bẹ́ẹ̀ náà bí àwa sí ibẹ̀ là ń dàgbà sí ní tí wọ́n ń sọ nílẹ̀ Yorùbá ni pé ilé ọba tó jó wọ́n ti lẹ́wà ló máa fi ṣe ọba kọ́ ló máa kọ́lé tó jó kọ́ ló máa ìkílé ọba jó ilé ọba ò tiẹ̀ ní jó mọ́tò kábíyèsí wọn gbọ́dọ̀ máa yọ ẹsẹ̀ fún kò ṣe kò nǹkan. àwọn ọmọ ẹ̀ royal sons daughters tó ń jẹ́ tìlú ẹ̀ àtàwọn ọ̀rẹ́ ẹ̀ àwọn tó fi oyè dá lọ́lá àbùkù wọn ni kí wọ́n máa ti mọ́tò kábíyèsí àwọn náà máa ní kábíyèsí àwọn palace wa ní kábíyèsí they've just brought a brand new vehicle fún bàbá o. a ní ẹlẹgbẹ́ wa kò ń rí ta ló wá gbé wáyé kan darúkọ tán kó bá ń pè kán bọ̀ wá kí kó ṣàdúrà fún nítorí ọba nìyẹn so bàbá bá lóun lọ olóńgbọ́n gbẹ́ kànga ń lo èbò àbí kànga kọ́ ló ń gbẹ́. ní irọ́ ń wakọ̀. mo tẹ̀sí pé kànga kànga kọ́ dẹ́rẹ́bà ọkọ̀. èmi rò pé ó sọ pé ó ń gbẹ́ kànga yìí. irọ́ o awakọ̀ ni kábíyèsí tá à ń sọ̀rọ̀ nípa yìí. So a dúpẹ́ púpọ̀ fún àǹfààní tẹ́ fún wa láti jíròrò pẹ̀lú yín nípa ipò ọba nílẹ̀ Yorùbá àti ìlànà ètò ìfinisípò ọba Olúbàdàn ìjòyè Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn tá a sì mọ̀ pé bó bá wu Olúwa àsìkò kan ń bọ̀ tá a kẹ́yìn náà ní kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ọba ni wọ́n ń ṣe kábíyèsí fún o nílẹ̀ Ìbàdàn lè mímọ́ mi lè sọ́nbò mi o torí olóyè kára ó lè lákòókè ẹrú wọn. èèyàn wà mú sùúrù ni o torí àyànmọ́ ni o kálukú ti gbé àyànmọ́ ẹ̀ wá sáyé kò sí ẹni tó lè di àbó lè yí padà. ẹ kú àgbà bàbá ọgbọ́n yóò máa lékún ni ibi àgbàlá bá gbà ẹ ṣeun púpọ̀. màá dúpẹ́ lọ́wọ́ yín. ẹ bá mi dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ fáwọn tó ń wò wá. ẹ ṣeun èmi ni olóyè Lekan Alabi máyẹ̀ Olúbàdàn ilẹ̀ Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ tá à ń ṣe fọ̀rọ̀wérọ̀ yìí tí mo dẹ̀ tún jẹ́ first culture ambassador of the National Museum and Monument Ilé-Ifẹ̀ Ọ̀ṣun State. ǹjẹ́ títí ìgbà míì tá a tún máa pàdé mo mọ̀ pé láìpẹ́ ẹ tún láǹfààní àti rí ojú bàbá wa olóyè Lekan Alabi níkànnì Yorùbá Gidi TV torí wọ́n mọ̀ púpọ̀ nípa àṣà wọ́n mọ̀ púpọ̀ nípa ìṣẹ̀lẹ̀ Yorùbá ìkànnì Yorùbá Gidi TV lẹ́nu láǹfààní àti wò ẹ pín fídíò náà kùnrin jìnnà káàkiri ire o. bàbá aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa bí ṣòro bá fojú kan bàbá aládò gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀ bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́ kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí ọlọ́run àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀ tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí bàbá aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ bàbá aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé aládò ìlú olórílẹ̀ méje ní ìlú ìbàrìbà. ó ṣe pàtàkì kí o tètè kàn sí bàbá aládò. wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara. pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. lego herbal mixture àti host control capsule. èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. ẹ máa pe bàbá aládò 08028121088. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí subscribe
tẹ subscribe sí. Yorùbá Gidi